normal ni tí n bá sọ fún ẹ pé ọkọ ẹ lọ ṣe zina ó yá kẹrù kó kúrò ńbẹ̀ ṣé mo ti lọ́kọ mi ti ń fún ọ jọ̀ọ́ pásítọ̀ yín tí wọ́n sọ fún pé tọkọ yín bá ti ṣe zina ṣe ni kẹ́ bínú kẹ́ kúrò ńbẹ̀ ṣé mission house lẹ máa kó lọ ṣé mọ̀ mi pásítọ̀ lè gbà kẹ́ wá mọ́ gbé mission house nítorí wípé o kọ́kọ́ ẹ̀ mọ́bì kan ṣé bọ́ọ̀ ló máa fọkọ ẹ mọ́ra àkókò tá a dẹ̀ wà yìí gan àkókò tó ṣe wípé kóníkálùkù kó fọkọ ẹ̀ mọ́ra ni tó bá lọ́kọ tó bá fà mọ́ra tó ń gbóbò pamọ́ ìwọ́dẹ̀ ló máa jìyà ẹ̀ àkókò ooru la wà yìí nìsín ooru ti mú kóníkálùkù ó tọ́jú ara ẹ̀ ẹ àbáyé nìsín táìmù sọ́mà táìmù ọyẹ́ ló jẹ́ pé ní tẹ bá gbé nǹkan sílẹ̀ kò ní tètè bàjẹ́ ṣùgbọ́n nísìnyí tẹ bá gbóúnjẹ lẹ̀ á kan ó máa ferment because ooru ti mú bẹ́ẹ̀ náà lóru ṣe mú abẹ́ obìnrin míì kò ní tàǹbà obìnrin míì àtọ̀ kò ní tàǹbà obìnrin míì àwa nínú ilé ṣàbáyé nísìnyí á wọ pátá kí lẹ̀ ń wọ pátá ṣe nínú ilé atẹ́gùn ò ní fẹ́ sí lábẹ́ gbogbo ooru wá pọ̀ mọ́ gbogbo èrí gbogbo á máa ṣe jẹ̀bẹ̀tẹ̀ á máa rùn tàbáyé ní ìsìn gbogbo àwọn do's and don'ts ìbálòpọ̀ gbogbo ẹ̀ lẹ́ máa ṣe àti máa ń sọ ẹ má máa rọ́ọ̀ṣì ọkùnrin to orgasm ọkùnrin tó wà pẹ̀lú ẹ tó bá mọ̀ pé ò tí ṣetán láti dóko ò tí lọ́kọ má wulẹ̀ dóko ìbálòpọ̀ àwọn tán ti fẹ́yàwó tán ti fọ́kọ ló wà fún instead tó bá ti mọ̀ pé ò dóko má wulẹ̀ move lọ síbẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé ó fẹ́ dóko ọkọ ẹ ló fẹ́ dó ẹ ní láti máa rọ́ọ̀ṣì ọkùnrin into orgasm ó máa ń create anxiety ó máa mú kí kán máa ní pain ni ẹ ní láti ṣe máa rọ́ọ̀ṣì ọkùnrin pé kó tètè ṣe tán relax yourself Bible talk about submission even your body is part of téèyàn bá lọ submit ìwé fún ọ̀gá èèyàn ṣé tó bá submit ìwé òun ṣókùn dìwé mú wàá gbélẹ̀ sórí tébù ni wàá dẹ̀ mọ́ lọ wàá padà wá you submit tó ń pè ní submit nìyẹn kó ṣẹ̀ṣẹ̀ mọ́ fọkùnrin ní restriction mọ́ fọwọ́ kan bí is as good as pé you don't submit your body to him tó bá mọ̀ pé kò tí ì fẹ́ sọ fún kó lọ fẹ́ so that wàá lè relax ẹ̀yin ọkùnrin náà gbogbo àwọn òbò tẹ́ǹdó ẹ lọ sanwó orí àwọn òbò yẹn so that wọ́n á lè máa relax faralẹ̀ fún yín that is number one. Number two, gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń ṣẹ̀gbin ní time tẹ́ fẹ́ dóko yẹn gbogbo ẹ̀gbin tẹ́ bá fẹ́ ṣe ẹ make sure pé ti ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ oko tẹ́ fẹ́ dó ìwọ tẹ́ ti ṣe tán tẹ́ fẹ́ dóra yín ìgbà yẹn ló ṣe mọ̀ pé o fẹ́ só ìgbà yẹn ló ṣe mọ̀ pé o fẹ́ lọ yàgbẹ́ o fẹ́ lọ tọ̀ ọkàn ọkùnrin yẹn ti wà polluted ó ti bìlífù pé side ibi tó ti fẹ́ lọ tọ̀ tó fẹ́ lọ yàgbẹ́ yẹn ibẹ̀ lòun ti fẹ́ bá ẹ ṣeré kíní yẹn máa create irritant sínú ọkàn ọkùnrin yẹn gbogbo àwọn sáìsì kọ̀ọ̀kọ̀ yín àwọn yẹn òun tọ̀ wọ́n yàgbẹ́ ní time tó bá fẹ́ dó wọn tàbáyé ní ìsìn gbogbo tọ̀ gbogbo ògbẹ́ gbogbo ẹ̀gbin tó bá fẹ́ ṣe wọ́n á ti ṣe kalẹ̀ lẹ̀ especially ọkùnrin tó bá mọ̀ pé ó fẹ́ jẹ òbò tó ṣẹ̀ fi tọ̀ tó ṣẹ̀ fi yàgbẹ́ tán o lè expect kọkùnrin sẹnu dérú òbò yẹn gbogbo yẹn lọ ti ṣe kalẹ̀ lẹ̀ tàbáyé ní ìsìn ní gbogbo time tá a wà yìí kì í ṣe time téèyàn ń ṣakọ time téèyàn ń tọ́jú dìgbò ètò ṣe ń tọ́jú ojú ẹ ló máa tọ́jú òbò ẹ tó bá dẹ̀ tọ́jú ẹ tó bá dẹ̀ rùn sókùnrin ó kẹ́ ẹ̀ pa àwọn tó máa lọ ọdún yẹn á kàn dó wọn for nothing sake ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń ta yẹn náà ẹ̀yin náà máa place value on yourself now tó bá fẹ́ kó lọ dáná rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti ta yẹn náà gbé lérò tọkùnrin ò bá róbòdó ńlé tí òróbòdó ń ta á ti wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá ẹ má yanra yín jẹ wọ́n bẹ̀bẹ̀ fẹ́ obìnrin alálùbáríkà wọ́n ń dọ̀bálẹ̀ fẹ́ wọn ni tàbáyé ní ìsìn gbogbo àwọn do's and don'ts yẹn nìyẹn ẹ má máa ṣẹ̀ṣẹ̀ mọ fọkùnrin restriction pé mọ́ fọwọ́ kan bí tó bá mọ̀ pé already láti dó ọkùnrin jẹ́ kó má bá tiẹ̀ lọ lálàáfíà gbogbo àwọn nǹkan yẹn máa ń mú kọkùnrin sí àtọ̀ ni tátọ̀ bá ti ṣe sínú ó máa because reverse movement ó ní àtọ̀ máa tún ṣe epididymis testicle ibẹ̀ ni àtọ̀ ń re sí tó bá kúrò ńbẹ̀ á move lọ sí fast difference á move lọ sí seminal vesicles ibi seminal vesicle yẹn ibẹ̀ ni oil ti máa wà added sí àti gbogbo àwọn nutrition etc then from there to the urethra tó máa gbà jáde so forward movement ni as long as tó bá ti ń ṣe restriction tára ọkùnrin yẹn bá máa relax backward movement ní kíní yẹn máa ṣe ó máa kọ́ sínú rírun ní fọkùnrin so bá ti mọ̀ pé already láti gbé ara ẹ̀ lẹ̀ fọkùnrin má wulẹ̀ sọ pé ó fẹ́ dó irú ọkùnrin yẹn ṣàbáyẹn ní ìsìn gbogbo àwọn pain yẹn náà mo máa jẹ́ kán máa lost interest and don't rush a man to orgasm tó bá mọ̀ pé ó ṣetán láti dó ọkùnrin má wulẹ̀ dó jẹ́ kó lọ dáná rẹ̀ náà kẹ́ mọ̀ pé everything ó ti perfect so that wàá lè relax ṣàbáyé ní ìsìn ẹ má máa ṣẹ̀gbín time tẹ́ bá fẹ́ dóko tó bá mọ̀ pé o nígbẹ́ tó fẹ́ lọ yàgbẹ́ ẹ ẹlòmíì ajẹrú akórú sẹ́nu gbogbo ẹnu ẹ̀ náà kò ní fọ̀ ọkùnrin á máa gbóòórùn táìmù ooru tá a wà yìí ó máa gbé oríṣiríṣi òórùn ló máa jáde imagine abẹ́ tó tọ̀ tó tà ń bà tó òórùn tó ràn tó tún wá só òórùn ìsó pẹ̀lú òórùn abẹ́ gbogbo ẹ̀ á wá bù jáde báwo ni irú bẹ̀yẹn gan ṣe fẹ́ wo ọkùnrin súnmọ́ these are the things
ẹ̀yin kan iná lẹ́sìn mọ́ lẹ́mọ̀ kó ti báíbù lẹ́mọ̀ ní two ó become one fine gbà ní two ò ní become one bẹ̀ tó bá máa become one ṣé bí olóòórùn ni tó nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ fi ṣe gbogbo yẹn kẹ́ ẹ dí gbogbo loopholes gbogbo potholes tí nǹkan míì lè gbà wọlé ṣé abáyé ní ìsìn àti ẹ̀sì máa sọ̀rọ̀ do's and don'ts of kìíní àti ṣé rí ibẹ̀ máa tiẹ̀ lọ́wọ́ fídíò yẹn máa wá àwọn points yẹn tàbí kí n google ẹ̀ so that we do another presentation on it ṣé abáyé ní ìsìn so fún wọn tó fẹ́ lọ rèé ṣèkejì pros and cons tó wà ń bẹ nìyẹn o lè débẹ̀ kan pè ń gbọkọgbọkọ o lè débẹ̀ kọkùnrin yẹn má rí tí ẹrù mọ́ torobìnrin ò fẹ́ competition ìyálé yẹn bí kò sùn kọ́ ọmọ jì mọ́ ni o lè débẹ̀ kọkùnrin yẹn gan sọ pé oògùn ló fi fẹ́hun kó náà pa ẹ́ tì ọlọ́ọ̀bá ń gbọ́ especially ẹni tó ṣe pé kò sí nínú agenda ẹ̀ láti fẹ́ ìyàwó kejì bóyá frustration tí ìyálé ń fún ló jẹ́ kó ní kókó wò pé kó ń lọ ṣe number 2 kó ń wá number 2 lọ kì í ṣe pó kan lẹ̀ tinú ẹ̀ wá so irú yẹn tó wá gbà fún tí ìyálé bá ti lè gbé wáńgẹ́lì wọ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ nígbà tí òótọ́ kan ọkùnrin yẹn wá láti fẹ́ méjì ọ̀dọ̀ ìyálé ló máa padà sí it is logical it is very very logical ni mo ṣe máa advice especially àwọn tí wọn ò bímọ rí ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o ti bímọ rí single mother ni ẹ má sáré hànra bímọ fẹ́ lòmíì má sáré lóyún fún ojú bá farabalẹ̀ yóò rí mú society wa àwa náà là ń ṣera wa tábàá ní ìsìn àwọn tó ní kó kúrò ń bì kan kó lọ gbégbé ayé single mother wọn ní sí bẹ́ẹ̀ mọ́ ńgbà tó bá yẹ pé married man náà ló tún mọ̀ tẹ̀lé àbọ́kùnrin wọn ni ó fẹ́yàn tó ti bímọ 3 4 tóun ò sì tí níyàwó rí ń tiẹ̀ ọkùnrin tó ti níyàwó 3 4 gan tó bá sì fẹ́ fẹ́yàwó mi lẹ́nìí sísí ló sì máa wá tí ò bímọ rí á ní ẹ̀bùn wá sísí tí ò bímọ rí ló tún máa ní kẹ́ ẹ̀bùn wá tóun sì ti ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó báyìí àwọn ọkùnrin ṣe rí nìyẹn jọ ń torí Ọlọ́run oríire ò ní gbàbọ̀dé o wọ́n kúrò níbi tán ti ń pè ọmọ mi ọlọ́ọ̀bá ń gbọ́ béèyàn bá lọ́kọ lẹ́nìí tó bá dọ̀la tọkọ fẹ́ yàwó mi yẹn á bẹ́ẹ̀ nínú lẹ́nìí bẹ́ẹ̀ ni ọ̀ sì ní lọ fún ẹnì kankan wọ́n ní mọ́mì ẹni tí ọba kálá inú ilé lọ́bọ̀ oní ọ̀kẹ́rù ẹ̀ tí ọmọ lọ ẹni tí ọba tẹ́ lọ́rùn nọmba fẹ́ ní èsì nọmba túláàsì ṣùgbọ́n tó o ti jẹ́ nọmba 1 bì kan tó o wá lọ bì kan tó lọ́tún ṣe nọmba 3 nọmba 2 bẹ́ẹ̀ kò dáa tó as far as I'm concerned wọ́n ní motherly advice this is deep of course unfortunately sorry mi ìtọ́ lọ fẹ́hun yóò treat ẹni treat second hand woman being ni ọlọ́run gbọ́ treat second hand ni ó treat ẹ because òun kọ́ ló kọ́kọ́ fẹ́ òun kọ́ ló kọ́kọ́ bímọ fún ó níbi tó ti jẹ́ senior tó ti jẹ́ ìyálé ní ojú àwọn single mother máa ń rí because relationship pé à ń help ẹ̀ ni à ń ṣe ń favour ni náà máa bá ṣe gbogbo ẹ̀gbin because wọ́n ti mọ̀ pé o ti kúrò níbì kan kó tó wá bí so gbogbo táwọn bá fi lò ẹ́ ń bí òtún nífẹ̀ẹ́ kúrò níbí kó tún lọ bí kẹta so wọ́n á ti believe pé gbogbo